Abdulrasheed ọmọ Ànàgó Odùduwà láti ìlú Ìpòbẹ́ Ọ̀sọ́lọ̀. Akimu Ọlájùwọ̀n, mo jẹ́ ẹnìkan nínú òṣèré ẹgbẹ́ tó jẹ́ Akiwi. So a sì wá dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run sọ pé a mú ọjọ́, Ọlọ́run bá mú ọjọ́ náà rò tí ó bá wa láyé, ó bá wa láyé. Àwa tí a mú ọjọ́ náà, ẹnìkan ò fi apá gú ẹ̀sìn, ẹnìkan ò sì fi ẹsẹ̀ ṣẹ́nu wa. So àwa dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run sọ pé ọjọ́ ìní tí ó bá wa láyé yìí àṣejèrè ni kó jẹ́ fún gbogbo wa. Cinderella oní eléré wa tó ń bọ̀ láti Èkó, kí Ọlọ́run bá wa ṣọ́ débi ní ayọ̀ àti àlàáfíà. Mo sì wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo ń dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin iléeṣẹ́ DFTV tí ó wá síbí lẹ́nìí. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Iléeṣẹ́ yìí bí ẹ ṣe ń fẹ́ kó ga tó, pẹ̀lú àṣẹ ọ̀dọ̀ Ọlọ́run yóò ga jù bẹ́ẹ̀ lọ. Èmi ni Àdìsá Kọ́láwọlé Abdulrasheed owó bàbá Ṣọlá. Mo wá ń dúpẹ́ lọ́wọ́ Aláwùrà bí ó bá dákẹ́ dájọ́ ó bá lè wí lè ṣe. Àkókò Akimu ló sì sókàn so àgbélémọ́ fíìmù. Iṣu ọ̀hún kí ni àbá wí? Àkókò iṣu tó so wọ́n ní ń bá fojú bá mi nílé lọ. Mo gbé pakú mo jókòó mi ò nílé fà. Láì jẹ́ wípé mo rópin sọ ọmọ ìyá mi. Kò wá gùn mí abani mò ń dá, tó bá gùn mí ẹlẹ́bẹ̀ mi ṣòro àìgùn mí ẹlẹ́bẹ̀ mi ò sì jìnnà. Ṣé kí n mọ wí ni àbó gbẹ́nu mi àkókò iṣó tó so tí gbogbo ayé ń rí wí. Kí ni àkọlé iṣó ọ̀hún náà? Òye làbá pé àkọlé iṣó ọ̀hún ọmọ ìyá mi. Òye kò ní yẹ kú lé wa lórí, bẹ́ẹ̀ ni kò ní yẹjọ́ lé wa lórí, kò ní yóò fò lé gbogbo wa lórí. Tèwé tàgbà lákọ̀lábò gbogbo wa tó wá síbí lóde ní ọmọ ìyá mi. Wíwá bí ìwà kò ní jábùrú lé wa lọ o. Ẹ jẹ́ àbá kúkú jẹ́ ká bẹ́gi dínà bẹ̀ bá mú nítorí ebi ọ̀sán ọ̀la ṣókí lọ́bẹ̀ oge.